orúkọ Ọlọ́run tó lẹ́mí mi. Ni wọ́n fi bẹ̀rẹ̀ rédíò. Fíkọ́ foundation lọ́wọ́ yìí. Aláàjì àlùbáríkà lè wà láhórí. Òfin ní Ọlọ́run mi ò ní ṣàìdúpẹ́ fúnṣẹ́ mi. Ọ̀pọ̀ oore tó ti ṣe nínú ayé mi yóò tọ́pẹ́. Aláwo mo kọrin kọlù ó yá gàgòdè orin. Ọpẹ́ fọba Aláùsá tí òun láṣẹ dá gbogbo. Torí ìbẹ̀rẹ̀ ayé dé òpin òun ṣá lóye. Kì máa yí gbowó kì í gbòbí tó fi ń dání sí i. Subscription kan sí fọ́pà mi tẹ̀dá fi mí. Kò wá sẹ́ni tó mọ̀nà tẹ̀mí fi wá o. Ṣé bá ṣe Ọlọ́run ní ló fi dá mi sí? Mo lànà fíkọ̀ ohun tẹ́ ó fi ṣọpẹ́. Àfi kẹ́ ẹ dúpẹ́ o. Olóhun tẹ́ ó fi ẹ̀san. Àfi kẹ́ ẹ dúpẹ́. Ìgàdò ṣálá àtàtì dọ́là àlùbáríkà rẹwà ojú ọmọ. Ọmọ pọ́n bàbá bíbù bàbá bíbá. Bàbá máa bù bàbá bàbá. Kàlẹ́ àwọn ìlú lámà òpàtà tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ ní máa kọ́ kí. Ẹ̀yin lẹni tó lọ́wọ́ bá pọ́nlé, ẹ̀yin ni ẹni tó lọ́wọ́ bá yẹ sí. Torí àsìkò ní ọgbà mi ó yẹ kí n máa dárúkọ. Ẹ̀yin onímọ̀ tó lọ́wọ́ dá lọ́lá. Ìbànújẹ́ oníkànnì kó là oníṣẹ́ ńlá. Mo lànà fíkọ̀ yìí tí màá rí. Tí fi báyìí dúpẹ́ fọ́lọ́run ọba. Torí yìí tàwa ṣe ní èní, àwa ṣe tán fẹ́ mi. Mo wá ṣe tán fẹ́ ní fíkọ̀. Fíkọ̀ gbogbo àdúrà kọ́ lọ́lọ́run gbà ó ṣeun. Ó gbà tẹ̀yìn àdúpẹ́. Fíkọ̀ gbogbo nǹkan pa lọ́lọ́run ṣe ó ṣeun. Ó ṣe tẹ̀yìn àdúpẹ́. Allahumma ya Rabbi, Allahumma ya Rabbi. Thank you. Ẹ má jẹ́ kó lè lálejò torí gbígbọ́n lé. Subhanallah leizati lahu. Wa ala lahu hadu ala ya. Thank you. Yafalu bi makaluki ma yasha. Wa hukumu sawa. Shakuri. La usifa tulibaki atoda. La yusufu bilifakidi la bilimaniya. Mima akíkalẹ̀ bàbá tí wọ́n wọlé. Ìbànújẹ́ ò ní kọ́ ìgbà bàbá. Torí ẹ̀yin ní bàbá, ẹ̀yin lolóríire ní.
torí ẹ̀yin ni bàbá wa. Bàbá sí kọ́nà o ẹ̀yin ni bàbá mímọ́ mímọ́ ọlọ́ọ̀bẹ. Ọba tí ó jẹ́ nǹkan kan ń jẹ́ lọ́hùn mi. Thank you. Gbogbo tó bá ti rí bẹ̀rù Mọ̀lánà ṣe ò bá jà. Èèbà lóníjà kan tí ó gbìn. Àìní bẹ̀rẹ̀ ọlọ́run mi ni òfin ní sígbà tí ó gbìn. Ọláyínká Àgbàdì òkè bájà láláwù lólùfẹ́ mi dé ọdún. Èèbà bájà láláwù lólùfẹ́ mi dé ọdún. Ọlọ́run má fi kankan méjì àwọn olólùfẹ́ mi. Ọláyínká Àgbàdì mo kí yín ìbànújẹ́ oríkan yín. Ọlọ́run má fi kankan méjì àwọn olólùfẹ́ mi. Wọ́n ti rẹ́gísítà voice mi tí wọ́n bá ti gbóhùn mi. Wọ́n lẹ́gẹ̀ẹ́ méjì jáde yẹ. Wọ́n ní ọmọ rẹ̀ wà náà ní o. Àṣàkúrí Ọlọ́run mo ṣe fún mi ṣe bọ̀ látàná. Àṣàkúrí tí pẹ̀lú mi kọ́ máa ṣí mi gbọ́ kí n máa ṣe sọ. Kò sì fòrò sí iṣẹ́ mi láyéláyé náà. Muhammadu Rasulullah kò sí Ọlọ́run. Rí mi tẹ̀lé, máa tẹ̀lé yín. Àkànbí ìfọ́rin mi. Èèyàn ṣóńgò lẹ́dùn mi. Gbogbo àwọn èèyàn jankan-jankan tí wọ́n bẹ̀ẹ́ ní ìkàlẹ̀ òkè yín. Ìbànújẹ́ oníkàyìn kó wà lá oníṣẹ́ ńlá. Láìláìlọ́lá Muhammadu Rasulullah kò sí Ọlọ́run. Mọ̀lánà fíkọ̀ ìbò fi ní ó dùn tàbí yóò dùn àdúpẹ́. Síngọ̀ ó dùn tàbí yóò dùn àdúpẹ́. Màmí celebrity fíkọ̀ mọ̀kì. Wọ́n sanwó fíkọ̀ mi àdúpẹ́. Torí kí láti ṣe látàná. Àlèmọ̀rì kàṣíyà. Kí láti ṣe látàná. Nígbà tí kò yí ti dùn. Fíkọ̀ tó ṣe wà ń dùn ní òní. A ò níye ṣe bẹ́ẹ̀ o. Síkọ̀ wọ lápá o. Dáyé ẹ̀jẹ̀ Ọlọ́run kan sọ. Bọ́lá pa ó dáyé ẹ̀jẹ̀. Láyé iṣẹ́ kárí tó lásìdá dákùmú. Wọ́n láyé káfárí tó ṣàkúrí nánàbí láṣẹ̀dí. Torí kí láti ṣe látàná Ibùdó Sáàdì. Ṣé bá wà náà rèé. Ìdíkéwù ní ìdí mímọ́ là ń fi gbà àtúnbùyọ̀. Fọ́mì là ń fi gbà àtúnbùyọ̀. Ṣùgbọ́n wọn lápá ó dáyé ẹ̀jẹ̀ àkùrù. Ẹ̀bà ló fi jẹ́ pé oore ní. Àkànbí ó mo fẹ́ kó wá kù. Ibi táyé lè wá dé yìí náà. Oore ní a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni. Ká tó sáré ẹni ká mọ̀ pé bẹ́ẹ̀ ni. Ìyá òní ilé wa kò tún yá. Mo bá rí ga oore. Ẹ̀bà oore ní mo bá rí ga oore. Ìgbàlẹ̀ wa dé yìí. Oore ní a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni. Ká tó sáré ẹni ká mọ̀ pé bẹ́ẹ̀ ni. Síkọ̀ ẹ ti jáde ní gàkọ́ nínú ìbéèrè sísá. Síkọ̀ ẹ ti jáde ní gàkọ́ ìbéèrè
sísá ẹ ṣeun ṣeun ládá ṣe sọ pé orí ìmọ̀lẹ̀ láàrin jẹ́ gbọ́gbọ́. tòun ní bóyá là ó ṣòríire ìrẹ̀wẹ̀sì ìbàdí. nígbà yẹn àtúwọ́bìnrin tó ń wá ó sọ pé ọ̀tẹ̀ yẹn ní màmá òun jáde sí i àyẹ̀wò sọ pé bọ́dí tí ò ní ẹ́ńjìnì ẹ̀wọ̀ lásán ló ní. Alimọ̀ Gàzíyà ó kúkú jọ bẹ́ẹ̀ nígbà yẹn tó rà ò lè dẹ́nu bọ́. Bíntù Tọ́lábà ohun tí wọ́n jáde lọ ohun tí wọ́n rí náà rí. bóyá tó o bá sọ bẹ́ẹ̀ fún wa àwọn ti sọ síwájú. ẹ jẹ́ nǹkan rí orin Alimọ̀ Gàzíyà gbogbo ìgbà tí bá ti pàdé Alimọ̀ Gàzíyà lóde náà ni máa kọ́ mi fún. gbogbo ìgbà tí bá ti pàdé ara wa torí ọmọ bàbá ọgbọ́n nìyẹn. Usikumu ya mashakal ikriwani aleikumu bito àti dayani ẹ ṣeun. ẹni ọlá wọ́n sọ pé Dr. Sauty mo lásọ̀ọ́lẹ̀ kan tí mo fẹ́ rí aṣàkúrí bàbá máa búbú bàbá láṣàbí máa búbá ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn ìsìlámù kò dọ̀wọ́ yín o pẹ̀lú títẹ̀lé tọ́lọ́run. Àlùbáríkà Arẹwà Ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run Muhammad mo kí yín torí pé ẹ mọ ìṣàrà ẹlòmíì ò tún mọ̀ mo dá mọ̀ kò tún kéèyàn mọ́ kéwù sí. oyè èèyàn wá déwájú ẹ̀ báyìí ìgbà yẹn ni ó ṣe máa fẹ́ fún wèrè wàláì bó ṣe rí nìyẹn wàláì àwọn náà dé lè fẹ́ fún wàláì ṣe fọ́ rí. Ọlọ́run wọlé ànábọ̀ wa Muhammad Àlùbáríkà Arẹwà ẹ̀ ní dààmú ṣe rí àwọn tí wọ́n ń lo ìṣesí Arẹwà àtàwọn tí wọ́n fi lẹ́vù Arẹwà kọrin wọ́n pọ̀ nínú ayé o kí wọ́n tó yọ ẹ̀yin ní Àlùbáríkà Arẹwà wàláhì táyé òde sọ pé ẹ̀rí bẹ́ẹ̀. tí wọ́n tako yín. wọ́n tako yín àwọn kan wà tó yà sí pé tó bá pera rẹ kẹ́nìkan wà sọ fún wa ní pé olú ọmọ àgbáyé. níbo. táwọn dẹ̀ rí ṣe sí olú ọmọ àgbáyé lára rẹ̀ wàláhì olórí ibu ni ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan wà Muhammadu Lejami olú ọmọ akéwúlà olú ọmọ àgbáyé ó dẹ̀ ń ṣe sí olú ọmọ ó ń bọ̀ ní ọmọ àgbà wọ́ọ̀dù ń bẹ̀ yìí ẹ̀ máa rí olú ọmọ àgbáyé